fún wọn ní kàmáàlù tí ìnìyàn sọ ẹni tí ó pè iṣẹ́ tẹ̀sí bàbá tájú adágún ti rí pípẹ́ ẹni tí iṣẹ́ tẹ̀sí ẹni tí ọba mi pèrè wọ́n ti wá sọ lóko ọ̀nìkalẹ̀. وأذن له بالوعظ والإرشاد والتعليم وأذن له بالوعظ. nígbà ní bàbá tájú adágún wọn á yọ̀ dá fún sókà mẹ́rin pé láti sin ní tọ́pẹ́ bẹ́ẹ̀ tó ti dín náà ọ̀yà máa ṣe wá sí i. والإرشاد والتعليم. máa fi ìrìṣàdù fáwọn ènìyàn máa fáwọn ènìyàn mẹ́nà máa ń fáwọn ènìyàn ní pé. وعمره آنذاك 15 عاما. ọmọdún mẹ́rin sókà mẹ́rin dáná 15 عاما ọmọdún mẹ́rin ni wọ́n ti dà fáàgbà ta ló sọ bẹ́ẹ̀ sókà àdá. فكان بذلك آية من آيات الله. èyí ni náà ṣé wàá dáhùn náà wàá rí i pé ṣé kàmá di ẹsẹ̀ yẹn lásán tánà ayatan min ayati Allah àmì kan nínú àmì ọlọ́run ṣé kàmá. وعجوبة من عجيب الدهر. ojú kánà ujubatan min ajibi dahar nítorí pé ní àjúbà àrísèmà ní òyìnbó ẹ̀ ntá àrírí iṣẹ́ kàmá nìfẹ́ nínú àwọn ntá àrírí ẹ̀ láyé nínú tí ìgbà pòdùsì èèyàn òmìnira èèyàn bí èèyàn wò ní àmọ́ tí ipò ìwé eléyìí láwùjọ wa níyì ní àná bàbá ṣùgbọ́n àmọ́ ṣùgbọ́n àdàmù ní sọ bẹ́ẹ̀. وكرامة لشيخه تاج الأدب وكان كرامة لشيخه تاج الأدب. كان كرامة tí a bá fẹ́ wí pé ṣé o tẹ́lẹ̀ adá wọlé yàgò wọlé kọ́ kí ni karama rẹ̀ ṣé o kàmá ni karama o. كان الشيخ كمال كرامة لشيخ تاج الأدب. لأنه أول من تبحر وتخرج في مثل سنه في جميع بلاد نيجيريا. لأنه أول من تبحر. لأنه كل ما بقى شو كمان أول من تبحر. àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ di búdò nínú mímọ̀ ni. وتخرج في مثل سنه في جميع. yàtọ̀ sí bóni mẹ́ta ọlọ́run wa jáde sáyé. في مثل سنه. sílì sẹ́ni yìí náà ọdún mẹ́ẹ̀ẹ́dógún bọ́ ẹ̀wọ́ bọ́ 15 years. في جميع بلاد نيجيريا. èyí wá tẹ̀lé Yorùbá nìkan tí wàá dàbí fi jẹ̀mí ìbíládì Nàìjíríà gbogbo Nàìjíríà pátá ṣé o kà máa fi rí. بل في غرب يفريق يوما وفي ذلك الزمان. bal ẹtì ẹbí Nàìjíríà nìkan lẹ fi ìfìrìkìyà ní gbogbo Áfíríkà gẹ́gẹ́ ìfìyà ní West Africa ṣé kàmá ní ẹni tá a kọ́kọ́ rí bẹ́ẹ̀ ṣé wàá dáhùn ní òyìnbó. ولم يسمع العلماء بنبوغ عهده ولا بنضوجه في الخامسة عشر. لم يسمع العلماء. لم يسمع العلماء. انتوا كوسا جديد لم يسمع العلماء.